èmi wá fẹ́ dá májẹ̀mú 100 million naira. Máa fún ẹ díẹ̀ máa kọ́ fún ẹ ó máa gbà ní ẹ̀mẹwàá kò ń ṣe ìgbà tó máa pẹ́ síra 100 million wàá gba 10 million lọ lẹ́nìí. Màá lọ iye mo fi ṣe àpẹẹrẹ ní o mo fi paroko sí àwọn ọmọ káàárọ̀ òjìrè ni gbogbo àwọn ọmọ káàárọ̀ òjìrè tó jẹ́ nílá tó jẹ́ wípé Ọlọ́run dá wọn tọ́. Tó dá ìdágíà tó dá ṣákíà wọ́n ṣàfihàn lẹ̀ gẹ́gẹ́ bí lọ́mọ abẹ́ bá wọn sọ̀rọ̀. Torí pé ìgbà ìkẹ́ báyìí olóko ti lé ìgbà aláàmù olóko tòbìrì alápàdẹ̀dẹ̀ ó ti ní kófò káàkiri ní gbangba ó yẹ ká kọ́wọ́ tiẹ̀ ní. Torí ìdí èyí tí mo ní mo ṣe yìí mo mọ̀ pé mo tún yìí máa ṣe jù bẹ́ẹ̀ lọ. Ṣùgbọ́n eléyìí kó gbá tó fi bẹ̀rẹ̀ ni mo lè fi pàrókò ní. Gbogbo ẹ̀yin ọmọ káàárọ̀ òjìrè ṣe é tóbi dáadáa torí pé ìdáàbòbò ó lè lọ síwájú gbogbo wa o. Ọ̀ọ́ni ti ṣe tiẹ̀ báyìí o. Ẹ̀yin ni kẹ wá bẹ̀rẹ̀ kẹ lọ wá bẹ̀rẹ̀ máa ṣe tiyín náà fún ìrú ẹ̀kú. Ó ti ṣe é ṣe àbí ó ti ṣe é ṣe? Àbí òtí ṣe àbí òtí a máa ṣe kò sí gbogbo wájú o ẹ máa fi òkú lè ṣe. Ẹ máa fi ìfẹ́ ṣe ìgbòho.